Orúkọ mi ni Ọládépò Olúwafúnmiládé. Láyéláyé ó jẹ́ ẹ̀rù kí olùsàlà kan wà tí ó gbà yí kalẹ̀ lọ́wọ́ èmi kò lè ṣeé ṣe, kò sí ẹ̀ lè ṣeé ṣe ni, kò sẹ́ni tí ó gbà yí kalẹ̀ lọ́wọ́ mi. Gbẹ̀mí ó ní ṣe pẹ̀lú orò ìdílé àwọn family tó jẹ́ pé wọ́n máa ka oríṣiríṣi nǹkan sílẹ̀ and àwọn difficulties kan tí ojú obìnrin máa ń rí nílé ọkọ. Bẹ́ẹ̀ ni mo sọ, ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀mí bẹ̀rù wọ́n ṣe ayé yìí báṣu 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 báṣu. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Kí ló ṣe? Mo fọwọ́ pa. Kò dá mi lọ. Ẹ̀wọ̀! Ikú kúkú kì í pọ́nrọ́gbọ́. Ìgbèdè kékeré kì í pọ̀ bẹ̀rẹ̀ ọdún. Àyíráká kì í pàjá ìdán. Ẹyẹ tó bá gbójúlé púpọ̀ ló máa jẹ. Èmi ò bá wọn wá. Ìfẹ́ tó kù mi ò bá wọn lọ. Mi ò bá wọn lọ. Mi ò ní bá wọn lọ o. Ní kẹ́yìn mo dé o. Family wa báyìí ló ṣe ń ṣe kinní kan báyìí ló ṣe ń ṣe a package gbogbo ẹ̀ pọ̀ ni and true life story èèyàn kan ni tó bá jáde nǹkan tí mo kàn fẹ́ rẹ̀ èèyàn mi ẹ̀yin ẹbí mi ẹ̀yin ará mi ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin bàbá àti màmá mi ẹ dákun ẹ ṣàánú mi igi mo ti ń bá alára ṣe bá jèrò ṣe igi àkọ́ṣẹ́ mi lélẹ̀ ẹ jọ. Láyéláyé ó jẹ́ ẹ̀rù kí olùsàlà kan wà tí ó gbà yí kalẹ̀ lọ́wọ́ èmi kò lè ṣeé ṣe, kò sí ẹ̀ lè ṣeé ṣe ni, kò sẹ́ni tí ó gbà yí kalẹ̀ lọ́wọ́ mi. Bẹ́ẹ̀ ni mo sọ, ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀mí bẹ̀rù wọ́n ṣe ayé yìí báṣu 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 báṣu. Bẹ́ẹ̀ ni. Kí ló ṣe? Mo fọwọ́ pa. Kò dá mi lọ. Ẹ̀wọ̀! Ikú kúkú kì í pọ́nrọ́gbọ́. Ìgbèdè kékeré kì í pọ̀ bẹ̀rẹ̀ ọdún. Àyíráká kì í pàjá ìdán. Ẹyẹ tó bá gbójúlé púpọ̀ ló máa jẹ. Èmi ò bá wọn wá. Ìfẹ́ tó kù mi ò bá wọn lọ. Mi ò bá wọn lọ. Mi ò ní bá wọn lọ o.